Otasansan rédíò and TV. Orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba ọlọ́wọ́ gbọgbọrọ tí ọmọ rẹ̀ lọ́fìn, ọba rínú lóde olùmọ̀ràn ọkàn, ọba tó dáni tó mọni tó mọ tẹ́dá máa jẹ́ láyé. La fi ń kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ̀ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáyé lórí ìkànnì wa. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o, títẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Èyí tá a tún mú wá yìí, èyí tó lágbára ni o. Èyí tá a tún mú wá, èyí tó ṣe ní kàyéfì, kódà ó bà nínú jẹ́. Torí pé mo máa ń sọ wípé aburú ni kí májèṣín kó máa tójú ìyá rẹ̀ wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀. Aburú ni kábíamọ kó máa fojú sunkún ọmọ. Ilé ìmọ̀ lágbára o. Ìpínlẹ̀ Ekiti lélẹ́yìí tá a mú wá yìí, ìpínlẹ̀ Ekiti ló ti ṣẹlẹ̀ nínú ọgbà iléèwé Federal University of FUOYE Ekiti ní ìpínlẹ̀ Ekiti. Sẹ́yìn náà ti gbọ́ àbẹ́ẹ̀ tí gbọ́? Ṣé ẹ ti gbọ́ nípa ikú akẹ́kọ̀ọ́bìnrin níléèwé Federal University of FUOYE Ekiti nípínlẹ̀ Ekiti? Modupe Deborah Àtàndá, ọmọ akẹ́kọ̀ọ́ nípele kejì 200 level, ó sì gbẹ́mìí mì. Wọ́n pa nípakúpa. Ilé ìlágbára o. Ta ni Modupe Deborah ta lọ́sẹ̀? Kí ni Modupe Deborah kí ló ṣe fáwọn tó ṣekú pa? Kí lẹ̀ṣẹ̀ Modupe Deborah gan-an? Ọlọ́ọ̀bẹ Èdùmàrè má jẹ́ ká sẹni tí ò ní gbẹ́bẹ̀. Ilé ìlágbára o. Àwọn wo ni wọ́n ṣekú pa Modupe Deborah? Àwọn ẹni bí amòòkùnsìkàwò ló ṣekú pa ọmọbìnrin yìí. Tó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ ìwádìí ó ń tẹ̀síwájú. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì wọ́n níṣẹ́ ìwádìí ń tẹ̀síwájú láti jẹ́ kí a mọ irú ikú tó pa Modupe Deborah, ká lè mọ àwọn ẹni bí, àwọn ẹni ìkà, àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n ṣekú pa Modupe Deborah. A gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi páńpẹ́ òfin, wọ́n ti fi mú àwọn èèyàn mẹ́wàá kan lórí ikú ọmọbìnrin yìí náà ní Modupe Deborah. Àwọn wo làwọn mẹ́wàá yìí? Kí lorúkọ wọn? Báwo ni wọ́n ṣe jẹ́? Ṣé wọ́n lọ́wọ́ nínú ikú Modupe Deborah? Àbí kí ni tiwọn gan nípa ikú Modupe Deborah? Àti lè sọ o, ṣùgbọ́n àwọn mẹ́wàá yìí wọ́n ti wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, táwọn ọlọ́pàá sí wọ́n sì ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, tí wọ́n ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí. Síbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì wọ́n fi léde wípé kí àwọn èèyàn kí wọ́n ran iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́. Tá a bá rẹ́ni tó kẹ́fú tàbí tó mọ àwọn èèyàn kan tí wọ́n lọ́wọ́ àbí tó ní ṣe nípa ikú Modupe Deborah, pé kán fi tó àwọn létí. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí wọ́n ti ń wá Modupe Deborah tí wọn ò rí, òní wọ́n tó rí òkú rẹ̀ nínú kòtò kan tí wọ́n bò mọ́. Ó lágbára o. Bí Modupe Deborah bó ṣe dàwátì gan-an ni pé wọ́n ló jáde nínú ilé rẹ̀ tó ń gbé. Ó sì sọ wípé ó dágbére pé òun fẹ́ lọ kàwé níbi tí wọ́n ti máa ń kàwé, nílé ìkàwé tí wọ́n ti máa ń kàwé lọ́gbà iléèwé ìyẹn Federal University of FUOYE Ekiti
nípínlẹ̀ Èkìtì. Ó tó àsìkò tó yẹ kí Deborah ó dé. Àwọn akẹgbẹ́ rẹ̀ wọn ò rí Deborah. Wọ́n wá títí káàkiri inú ọgbà àwọn ò rí. Wọ́n wá tílẹ̀ ọjọ́ náà fi ṣú, tílẹ̀ fi mọ́. Ìyàlẹ́nu ńlá ló jẹ́ bí wọ́n ṣe padà rí òkú Modupe Deborah ní àyíká iléèwé yìí, nínú ọgbà iléèwé yìí náà ni. Wọ́n rókú rẹ̀ nínú kòtò kan tí wọ́n bò mọ́. Sẹ́rí pọ́ lágbára. Tàwa ló pa Deborah. Àwọn wo ni wọ́n ṣekú pa Modupe Deborah gan-an? Kí ni Modupe Deborah kí ló ṣe fáwọn tó ṣekú pa á? Àbí? Ilé ìtọ́jú sú ni o. Sẹ́rí pé kàyéfì ńlá leléyìí. Àfi kọ́ bí Èdùmàrè. Wọ́n máa fi sọ rẹ̀ sọ wa, wọ́n má jẹ́ ká fojú sunkún ọmọ. Wọ́n má jẹ́ kí gbogbo abiyamọ, wọ́n má jẹ́ ká fọwọ́ wa gbọ́mọ wa sìn. Eléyìí lágbára o. Gbogbo bí iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá ó bá ṣe ń tẹ̀síwájú, tàbí tá a bá ti gbọ́ tuntun, á padà wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí, láti jẹ́ kẹ́ ẹ mọ̀. Á sì gbìyànjú láti ṣàwárí àwọn òbí Modupe Deborah, láti gbọ́rọ̀ lẹ́nu wọn. Á gbìyànjú tí a sapá. A mọ̀ bí a ṣe wá àwọn òbí Modupe Deborah, bá ṣe wá wọn kàn. Ká jẹ́ ká lè mọ irú ọmọ tí Modupe Deborah gan jẹ́. Á dé ọgbà iléèwé Federal University of FUOYE Ekiti nípínlẹ̀ Èkìtì. Á débẹ̀. Á gbìyànjú láti bá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jọ ń kẹ́kọ̀ọ́ pẹ̀lú Modupe Deborah. Á gbìyànjú láti bá wọn sọ̀rọ̀. Á gbọ́ tẹnu wọn. Tí wọ́n bá mọ̀ nípa Modupe Deborah gan, irú èèyàn wo ni Modupe Deborah jẹ́ ṣáájú kí ìṣẹ̀lẹ̀ yìí tún ṣẹlẹ̀. Á gbìyànjú. Ó kàn ti ẹ̀jẹ̀ wípé a gbọ́ wípé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ Federal University of FUOYE Ekiti yìí wípé wọ́n ti pàṣẹ fún àwọn akẹ́kọ̀ọ́ wípé kọ́kàlùkù ọmọ lọlé wọn kí wọ́n fi inú ọgbà sílẹ̀. Síbẹ̀ á gbìyànjú láti bá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ ojúgbà Modupe Deborah láti bá wọn sọ̀rọ̀, ká lè mọ irú èèyàn tí Deborah náà jẹ́ ṣáájú kíṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀. Ó lágbára o. Ilé náà la gbọ́ ò la tún ní ká mú wá fún yín. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti subscribe tẹ́lẹ̀, má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí. Kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yẹn, agbóran mi létí tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Kẹ́ ẹ lè máa láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá lóòrèkóòrè. A bá ti mú ìṣẹ̀lẹ̀ tuntun, ọ̀rọ̀ tuntun bẹ́ẹ̀ wá fún yín lórí ìkànnì wa.